salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Gbogbo ẹ̀yàn mọ̀ ìyá mi nínú Islam tí ẹ̀ náfààní tí ẹ̀ ń gbọ́ mi tí ẹ̀ ń wò mí inú ọgbà ẹ̀wọ̀n prison ìyẹn prison ti ìlú Chevier òun náà ni a wà báyìí tí ẹ ti ń wò wá. Ẹ rí àwọn ọlọ́pàá tí wọ́n dúró tì mí yìí àwọn náà ni wọ́n gba àwọn ẹrù tí a kó wá tí wọ́n sì yẹ àwọn oúnjẹ náà wò. Èyí tí ọmọ ìyá wa kan ẹrú ọlọ́wọ̀n ọba kan tí wọ́n ní kí a kó àwọn oúnjẹ yìí wá fún àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ń gbààwẹ̀ láti lè jẹ́ kí àwọn náà bá wa kópa inú Ramadan yìí kí Ọlọ́run ọba láàánú kó ṣe ní ìtẹ́wọ́gbà. Ọmọ ìyá wa tí ó ṣe eléyìí kí Ọlọ́run ọba mi aláwòrán bí kí ó bá wa ṣe àdìpẹ̀lẹ̀ oore àdìpẹ̀lẹ̀ ọlá àdìpẹ̀lẹ̀ ìdùnnú fún ọmọ ìyá wa náà. Ẹ wá rí àwọn ọlọ́pàá tí wọ́n dúró yìí wọ́n dúró déédéé wọ́n sì fi ń yé wa wípé inú àwọn dùn bí a ti kó ẹ̀bùn yìí wá àti wípé eléyìí ni ẹ̀bùn àkọ́kọ́ tí àwọn kọ́kọ́ rí gbà láti ọ̀dọ̀ àwa tí a jẹ́ mùsùlùmí ní ìlú Togo yìí tí wọ́n kó wá sínú ọgbà Chevier ọgbà ẹ̀wọ̀n Chevier wọ́n ní eléyìí ni ẹ̀bùn àkọ́kọ́ tí àwọn mùsùlùmí kó wá sínú ọgbà ẹ̀wọ̀n Chevier inú ọdún 2025 tí a wà yìí. Ẹ ò rí pé ẹrú Ọlọ́run tí ó ṣe eléyìí ó ti ṣe kòńgẹ́ oríire tó pọ̀. Ẹ dákun ẹ̀yin tí ó kù náà ẹ jẹ́ kí a ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kí a sì máa rántí wípé òní la rí o kò sẹ́ni tó mọ̀la masala.